System méjì ló wà lọ́wọ́ ẹ̀ simultaneously. Mo ń ṣe live. Mo ń ṣe live. Mo ṣe live. Yahoo boy. Just I'm doing live. You are not in Yahoo. I think I'm doing live. Don't come here, Yahoo boy. How long you? Ade. Ago méjì ti lọ. Méjì ti kọjá. Mo ra ma ro. Ma clean fún mi rí. Mama ma clean yo mi ma ba rí. Ó fà mọ́lẹ̀. Ẹrù mara.
lọ́dẹ̀kẹ́ ọmọdé wọn kò mẹ́rù o. Lóde o, ogbó àtọ́ ogbó àtọ́ ogbó àtọ́ ogbó àtọ́ ogbó àtọ́. Live video.
kì í ṣe ní ọ̀ka ẹni káwá ọmọ rẹ̀ àdúgbò. Ẹ máa kàwé ọmọ ayé wa kàwé ẹ máa kàwé ẹni bá kàwé ọmọ rẹ̀ á ní o. Amira yẹn bọ́ sẹ́gbẹ̀ẹ́ lọ́hùn yẹn.
Ìgbín kọ́ ọ̀fẹ́ ń gbìn ìgbín mẹ́fà. Ìbò bídìí ẹ lọ fún ẹ. Bídìí ẹ méjì. Ní ìtúọ̀nà ẹ fún ọlọ́kadà. Àmọ́ iwájú ló máa ń dúró sí iwájú. Dápò kúnlé ní bàbá yìí. Ìlú ẹ̀ ní ìwájú ó ṣe bí ọkùnrin. Mo bá bàtà ló dájú fún mi. Ó ti kú ọ̀rẹ́ ni. Ó ti kú. Túndé parí ọ̀rẹ́ jẹun náà. Come forward. Yeah. Chapali. Ó ń láì pa aláwọ̀ ìwà ẹ̀. Good professional cameraman. Pamale ya o. Lọ́wọ́lọ́wọ́. Yàgò lọ́nà. Ṣé mo jọ dé iṣẹ́ mi?
Não, pessoal, já uma vida vai ser uma sola de uma família. Não mais de uma, não. Já vai, é que câmera
Ìyáàdùn. Tí ọ̀nà ọ̀rọ̀. Wọ́n kọrin lẹ́yìn o. Wọ́n kọrin àjíjà lọ́pọ̀. Ẹ fáró. Lóde olùsọ, lóde olùsọ. Ẹ̀rù máa rẹ̀ lóde o. Dákẹ́jẹ́ gan-an mọ́ mi ká dẹ̀ ní kí mú mi náà ṣàfihàn. Ẹ̀rù máa rẹ̀ Thank you.